kó lórí dorí ẹ̀ mú o mo dìbò rí mi. Ire lónìí o orí èèyàn àfìrè lọ́jọ́ gbogbo. Bọ́dún bá ti dùn pèrègùn àmáwọ̀ tutù wọ̀ nílé ayé. Mo dúpẹ́ lọ́wọ́ orí tó tún jẹ́ ń ṣàmọ́dún lókè èèpẹ̀. Ọ̀pọ̀ lájọsọdún tó kọjá wọ́n ti dẹni àgbétìn o. Òní lọ́jọ́ bí rẹ pé Wàhábù Abọ́lájí Àjàdí o. Máa dá gọ̀jọ̀gọ̀jọ̀ lójú àgbo. Ìbàdàn nílé Olúyọ̀lé ni ọ́. Ọmọ agbọ́ sásá ogun tí ò ní sá, ọmọ agbọ́ yàyà màmá yàní. Òkè gúlútú tẹ́ bí bàṣàbàrí igbó sùkú bàbá yín fi pológun. Ìbàdàn ọmọ dákàlù kan ọ̀tẹ̀ gbòǹgbò ọ̀nà sómi sùúrù. Ẹ̀yin ọmọ ajẹ̀gbín yó ọmọ àfikàrà wọn fọ́rí mu. Ìbàdàn ìlú Àjàyí, ìlú Òjó, ìlú Ìbíkúnlé olódògbò kẹrin lójú ogun. Àgbàlá Ògúnmọ́lá o alótìtó kòkó sáré. Àgbàlá Ìbíkúnlé alójoko bábẹ́ lòmíhìn. Orígun mẹ́rin nìlú ní o. Ìbàdàn bàbá yín ló ní mẹ́rìndínlógún o. Ẹ máa ń gbọ́ dídùn ẹnu mi Ìbàdàn ọmọ abọ̀ òkè. Olówó orí Balikisi Adénìkẹ́ máa wọlé mọ́ra bá òní ní sọjọ́ ọ̀bí rẹ̀ kórìjú pẹ́ láyé. Gbọ́dọ̀ ẹnu mi Wàhábù Abọ́lájí Àjàdí o ṣébí wọ́n ní ń kí o. Olówó pákó nínú ọjà Bódìjà nìbàdàn ní Olúyọ̀lé. Ìbàdàn yẹn ti gbé bí ọ. Ìbàdàn ló ti gbé ń sọlá, ibẹ̀ ló ti ń gbé ṣògo. Bàbá Ọlámilékan Usman máa ń dá gọ̀jọ̀gọ̀jọ̀ bàbá Adéọlá Aminatu. Àwọn ọmọ tó bí òní kú o, ìwọ náà ò ní bọ́ sọnù lọ́dọ̀ ọmọ alágbára Olódùmarè ọba tí jẹ́mi ni. Ikoyi Ẹ̀ṣọ́ ọmọ adìyílẹ̀ dogun yánbí lójú ọmọ alérí ogun. Àrọ̀nì ọ̀wálé Oníkòyí ò sí ní ogun. Ọmọ atáfà kan pààyàn mẹ́fà. Ọmọ akúbẹ́yẹjẹ nínú ilé màmá rẹ ni. Nínú ilé màmá rẹ ni. Lágbó Olódùmarè ò ní táwọ́ náà o. Aló ti sọdún èyí ó ṣe tẹ̀mí ìdòwó tọmọ ta ikú bọ̀rọ̀bọ̀rọ̀. Ìgbà rẹ tó ti ń dùn yìí Ọlọ́run ọba mi ọ̀wá níjó parẹ́ láíláí máa ń sàmì sàṣẹ mo pé happy birthday to you sir.